Eso. Pẹ̀rẹ̀ ni o. Ṣé máa fẹ́ di ọmọ wọn sún wọn o? Ẹ fọ́ kí ló ṣe? Àmì ẹ máa ìsọ àní ẹ fọ́ ẹ máa ìsọ ọ̀kadà yìí jì. Nígbà ìsọ̀run ò ṣe. Mo dé lókèṣọ́nù látàárọ̀. Ó bìrọ̀ o, kí ṣe pé ó bìrọ̀, ó fọ kí máa jẹ. Mo ní ìkọ̀kọ̀rẹ́ àtẹ̀bà tútù pẹ̀lú ẹyin gbé ògìrì tó ń ta sánsán. Ẹ wọlé ilẹ̀ ti ṣú o, mi ìjẹun o. Látàárọ̀, mi ìjẹun o, Ìjẹ̀bú. Ṣé o fẹ́ bí pa mí o? Ẹ gbà mí aládùúgbò. Mi ìjẹun o. Yé fún bí. Ẹ darí kì í o. Ká darí jì kẹ́. Àbí àmọ́. Ẹ pẹ́ fún wa mọ́ mi. Ọjọ́ yẹn túbọ̀ dalẹ̀. Lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa àníwáyé. Iwájú yín tó da, á túbọ̀ máa da. Ẹ ní fàìsàn lò. Èmi kàn tó ń gbé mo ní wọn gẹ́gẹ́ bí bàbá tí wọ́n ní tí bàbá fún mi bá kú bàbá ló máa àwọn bàbá rẹ̀ wọ́n ní máa ṣe lọ síbẹ̀síbẹ̀ inú dúdú. Mo á fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìṣe òní oṣooju ìyá mi àwọn tí ò bá mọ ilé fún mi máa parí àwọn rẹ̀ inú mi dùn pé bàbá fún mi inú ẹ̀ dùn pé ọmọ wọn ṣe dáadáa ní òkè ìwé ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ Mr. Amok Adiola tún di wọn sí ara ìgbà ìwọlá ní àbúrò ni wọ́n dùn pé gbogbo wọn báyìí because sí gbogbo ilé ìfi bẹ̀rẹ̀ báyìí lánìí a ní 500 a ní 1 million àwọn ni wọ́n kàn ní báyìí ìgbà tó débì kan mo ní bàbá ó ti kà mí láyà wọn ní bo ní báyìí wọ́n rúfẹ́ fún wọn kan yìí fún pẹ̀lú wọn. Ẹ̀gbọ́n mi pàtàkì Mr. Yinka Mokade Kamuda àwọn náà ní Àjẹbù tó bá máa ṣe wáyà bí báyìí á tó 1 million tó máa ṣe fún mi 300,000. Hallelujah. Ilé ìfẹ́ àkókò ìdúpẹ́ náà bàbá fama fún àmọ́ pé ó ti bẹ̀rẹ̀ kankan àdúrà ibi báyìí ọwọ́ wọn ló wà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a wà nínú ní àgbàlagbà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí bàbá wọn dúpẹ́ wọn dúpẹ́ lọ́wọ́ mi sì sọ̀rọ̀ láti gbogbo fún ẹ̀ sanwó débi ẹ ti ẹ̀dá gbogbo ẹ̀ mọ́jú wa rí ní àti ẹ̀wọ̀n bí tó dé ìwà àti wọ́n mi ẹ sọ pé fọ́mìlà mi táyọ̀ máa bọ̀nà mi tẹ̀ you understand bá a ṣe dáwó náà àwọn ni wọ́n tó wú Ọlọ́run tún lò gẹ́gẹ́ bí ìṣẹ́mọ̀ gbégbà mi ti dájú bá ní irọ́ àwọn mọ̀dá jẹ́ sàkí ẹjọ́ fún ọkọ̀ lọ gbà wọ́n á dúpẹ́ lọ́wọ́ bàbá tá a wà bí pátápátá bìkọ́sẹ́ ẹ̀ bá fẹ́ràn ìdèbí àwọn sójà tí mo kó sẹ́ẹ̀ náà lọ kì í ṣe wípé bóyá ẹ máa wọlé o wọ́n wà fún pé kí ló fẹ́ ṣẹlẹ̀ protection security purpose pé ó lè bàjá wọ́n á fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá wípé irú rẹ̀ báyìí Ọlọ́run á ṣe jù kíṣì lélẹ̀ ló máa jẹ́ lọ́dọ̀ àṣẹ nǹkan tí jẹ́ nǹkan tá à ń pọ́n lé jọ yìí àṣẹ Ọlọ́run máa ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn bó ṣe máa jẹ́ ìdúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi náà àwọn ìwé bọ̀ wá bí báyìí lọ́sọ̀ mi jẹ́ kò ṣe é sí báyìí ó sì ṣe kí wọ́n ṣe lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n á fà fún ìdúpẹ́ lọ́wọ́ ìyá ìyàwó mi ìgbà gbogbo ẹ̀ lọ bóòní sọ fọ́kọ rẹ àwọn ọjọ́ mẹ́ta ní ẹ̀bẹ̀rẹ̀ wọ́n lè mi ò ní agbára pé ìyàwó mi náà Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ nígbà gbogbo kéèyàn tọ́jú ọmọ mẹ́rin ìgbà tí akọ̀dédé pè mí Táyọ̀ ó ti sú mi kò fẹ́ lọ vacation 3 weeks kó ló fẹ́ kó wọ́n sí ti ẹ̀kọ́ jẹ́ kó tiẹ̀ wá bí kan àwọn ilé ìyẹ̀mí náà lọ fi ṣẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti ẹ̀tẹ̀ wípé ìgbà mi máa dé báyìí mo ti ní sùn tó rọ̀ àmì yẹn ga jù bẹ́ẹ̀ lọ. Ọgbẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n á dúró tí Ọlọ́run á jẹ́ ká pẹ́ fúnra. Àdàgbà àti wọ́n ní ká dàgbà tó bá ní ojú àwọn àmì Jésù ìṣọ́ wájú náà fún wa. Ẹ ṣe tẹ̀ wá o, pásítọ̀ ẹ̀ lọ́wọ́ yẹ fún mi, àbẹ̀ máa kí àwọn o. Ẹ ṣe léde o, àtìlẹ́rù àgbẹ̀sọ̀, nígbà mú, ọmọ yóò ní kàgbà, àgbò ní kò mọ́.
Eso. Pẹ̀rẹ́ ni o. Ṣé máa fẹjọ́ ọmọ wọn sùn wọn o? Ẹ̀fọ́ kí ló ṣe? Àní ẹ̀fọ́ ẹ máa sọ ọ̀kadà ìdì. Nígbà ìsọ̀run ò ṣe. Mo dé lókèṣọ́nù látàárọ̀. Obìrọ̀ o, ìṣèpọ̀ obìrọ̀, ó fọ kí máa jẹ. Mo ní ìkọ̀kọ̀rẹ́ àtẹ̀bà tútù pẹ̀lú ẹyin gbẹ ògìrì tó ń ta sánsán. Ẹ wọlé ilẹ̀ ti ṣú o, mi ìjẹun o. Nátàárọ̀, mi ìjẹun o, Ìjẹ̀bú. Ṣé o fẹ́ bí pa mí o? Ẹ gbà mí aládùúgbò. Mi ìjẹun o. Yé fún bí. Ẹ darí kì í o. Ẹ darí kì kẹ́. Àbí àmọ́. Ẹ pẹ́ fún wa mọ́ mi. Ọjọ́ yẹn túbọ̀ dalẹ̀. Lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa àníwáyé. Iwájú yín tó da, á túbọ̀ máa da. Ẹ lè fa ìsàn lò. Orí kan tó ń gbé mo ní wọn gẹ́gẹ́ bí bàbá tí wọ́n ní tí bàbá fún mi bá kú bàbá ló máa kú àwọn bàbá rẹ̀ wọ́n ní máa ṣe lọ síbẹ̀síbẹ̀ èmi dúdú. Mo á fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé iṣẹ́ òní oṣooju ìyá mi àwọn tí ò bá mọ ilé fún mi máa ń parí àwọn rẹ̀ inú mi dùn pé bàbá fún mi inú ẹ̀ dùn pé ọmọ wọn ṣe dáadáa ní òkè ìwé ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ Mr. Amọ̀kadì Ọlátúnjí wọn sí ara nípa ìwọ́n lára ní àbúrò tí wọ́n dùn pé gbogbo báyìí because tí gbogbo ilé ìfi bẹ̀rẹ̀ báyìí la nílò a ní 500 a ní 1 million àwọn ọmọ ọmọdé báyìí ìgbà tó débì kan mo ní bàbá ó ti ka ìlú láyà wọn ní mo ní orí báyìí wọ́n rúfẹ́ wọn kan ìlú fún ọdún pẹ̀lú wọn. Ẹ̀gbọ́n mi pàtàkì Mr. Yinka Amọ̀kadì Kamuda àwọn náà ní Ìjẹ̀bú tó bá máa ṣe wáyà bí báyìí á tó 1 million tó máa ṣe fún mi 300,000 wọn gbà lọ́wọ́. Ilé ìfẹ́ àbúkọ ìdúpẹ́ lọ́wọ́ bàbá fama fún àmọ́ pé ó ti bẹ̀rẹ̀ kankan àdúrà ibi báyìí ọwọ́ wọn ló wà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a wà nílò ní àgbàlagbà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí bàbá wọn dúpẹ́ wọn á dúpẹ́ lọ́wọ́ mi sì sọ̀rọ̀ lábí gbogbo bí wọ́n sanwó débi tó ẹ ti ẹ̀dá gbogbo ẹ̀ mọ́jú wa rí ni àti ẹ̀mọ́ bí tó dé tiwa àti mọ́mì ẹ sọ pé fọ́mìlà bí táyọ̀ máa bọ̀nà mi tẹ̀ yọ̀ understand bá a ṣe dáwọ́ náà mọ́. Àwọn ni wọ́n tún Ọlọ́run tún lò gẹ́gẹ́ bí iṣẹ́ mọ̀ pé gbà mí ti dájú bá ní irọ́ àwọn mọ̀dá jẹ́ sàkí ẹjọ́ fún ọkọ̀ lọ nígbà wọn á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a wà ní pátápátá bíkọ́sẹ́ ẹ̀ bá fẹ́ràn ìdèbí àwọn sójà tí mo kó sẹ́ẹ̀ náà kì í ṣe wípé bóyá ẹ máa wọlé o wọ́n wà fún wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ protection security purpose wípé ó lè bá yà wọ́n á fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá wípé irú rere báyìí Ọlọ́run á ṣe jù kíṣì lélẹ̀ ló máa jẹ́ lọ́dọ̀ àṣẹ nǹkan ti jẹ́ nǹkan tá à ń pọ́n lé jọ yìí àṣẹ Ọlọ́run máa ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn bó ṣe máa jẹ́ ìdúpẹ́ lọ́wọ́ pásítọ̀ náà àwọn ìdébọ̀ wa bí báyìí lọ́sọ̀ ló jẹ́ fún kò ṣe é ṣe báyìí ó sì ṣe kí wọ́n ìdúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n á fà fún ìdúpẹ́ lọ́wọ́ ìyá ìyàwó mi ìgbà gbogbo ẹ̀ lọ bóòní sọ fọ́kọ rẹ àwọn ọjọ́ mẹ́ta ní ẹ̀bẹ̀rẹ̀ mọ́ndé mi ò ní agbára pé ìyàwó mi náà Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ nígbà gbogbo kéèyàn tọ́jú ọmọ mẹ́rin ìgbà tí akọ̀dédé pè mí Táyọ̀ ó ti sú mi kò fẹ́ lọ vacation 3 weeks kó ló fẹ́ kó wọn sí ti ẹ̀kọ́ jẹ́kọ́ tí ẹ̀wọ̀n á fi kọ́ pé àwọn ilé ìyèmí náà lọ fi ṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ láti ẹ̀tẹ̀ wípé ìgbà mi máa dé báyìí wọ́n ti ní sùn ní 2 o'clock ṣàkóso wà á jẹ́ ká pẹ́ fún wa àjà lọ́ọ̀dún dé àbí yẹn ga jù bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú ọwọ́ ẹ̀ wọ́n àdúgbò tí Ọlọ́run á jẹ́ ká pẹ́ fúnra. Àdàgbà láti lọ́dún ká dàgbà tó bá ní Nàìjíríà àmì Jésù ìṣòro wájú náà fún wa. Ẹ̀ṣẹ̀ tẹ̀ wá o, pásítọ̀ yé fún mi, àbẹ̀ máa kí àwọn o. Àmì Jésù.
torí mo ní Jésù. Ayọ̀kúnnú ọkàn wa torí a ní Jésù lólùwà. Ayọ̀kúnnú wa dùn. Ayọ̀kúnnú ọkàn wa nítorí pé a ní Jésù. Ayọ̀kúnnú ọkàn wa torí a ní Jésù lólùwà. Ayọ̀kúnnú ọkàn wa. Inú mi dùn ọmọ torí ayọ̀ ọjọ́ òní, inú rẹ̀ mi dùn. Ọmọ náà wọ́n ní ìgbèkùn wọn bàbá mi lè wọ́n ìgbèkùn ẹlẹ́ náà tàjọbọ̀ wọ́n máa lọ́ọ̀rẹ́ kọ́ mọ́ máa bọ́ rẹ̀ ayé ní sọ̀rọ̀ rú wọn wọ́n ní irú wọn wà bá mi lè wọ́n ní sin wọ́n ní sẹ́lẹ̀yà ọ̀la rú wọn tí òun máa rẹ̀ wájú dédé ọmọ rẹ̀ rú wọn wọ́n máa jọ ṣe dálẹ̀dálẹ̀ dédé wọn ní tó rẹ̀ jọ ń ṣeré wọ́n máa ṣe dálẹ̀dálẹ̀ wọ́n ní ká àgbàkó ní kò wọ́n lọ́kàn bọ́ ní kò bìnà lọ́hùn. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ò ṣe, mo gbé ọ̀gá o bàbá. Olúwa ò ṣe. Ọmọ dáadára, ọmọ rẹ̀ gbójú gbáyà. Àti kékeré ló ń ti bẹ̀rẹ̀ lóríire tó máa kẹ́sì dalẹ̀dalẹ̀ tọmọtọmọ àtaya ulé ló ń wọ̀ mí ẹni gbẹ́kù wọnù rẹ̀ ẹni gbẹ́kù jáde kò mí lọ́kùn bẹ́ẹ̀ nìkan bìnà lọ́rùn kò ń fóònù òkè ẹni jábọ̀ kò mí lẹ́nu lẹ́nu sọnù ẹsẹ̀ máa sọnù dédé ọmọ mi nàgbára Elédùmarè ayé ní fásitì pé ìmùnú jẹ́rù wọ́n ní bínú rẹ̀ wọ́n ìbínú ilẹ̀ wọ́n ní bínú rú wọn jabalaju bulu ní ìgbẹ̀yìn ayé rú wọn máa lọ́nà ayọ̀ kan máa bọ̀ náyọ̀ tọmọtọmọ tayataya tọkọtọkọ mí ní sẹ́kùrọ̀ ọmọ mí ní fojú sókùrọ̀ ọmọ mí ní fẹ́yìntì sókùn ọmọ ayọ̀ mẹ́mẹ́rì lórí dédé wọn mo lè fún wọn lámọ̀ràn fọ kọ́mọdé bá mi lọ́kùn ń bọ̀ kó ń bírò àlàyé fọ bó ń tilẹ̀ kó ń fọ báyìí òun ṣe rẹ̀ wọ́n máa fún nímọ̀ràn àti sí oríire dédé ọmọ nẹ́kẹ̀rì mọ́ sí oríire ayé ní wọn rìn dànù ìdààmú wà lánìí bọ̀ wọn dédé ní má jìrè ràn ọmọ á ní fojú sókù ràn ọmọ á ní fara gba àwẹ̀ ràn ọmọ wọn ní fásitì pé ìmùnú jẹ́rọ ọmọ ni dédé abiyamọ rẹ̀ má jìrè ọmọ nàgbára Elédùmarè wọn lọ́kàn bọ́ nìkan bìnà lọ́rùn ayé ní rídìí wọn ayé ní rí wọn mú tọmọtọmọ lórúkọ Jésù nọdún rí wọn títọ àmàbọ sí i ó máa túbọ̀ bà nínú ayé àtàlàfíà nàgbára Elédùmarè dédé ní inú dídùn rà má fi sí i ulè rí Ìjẹ̀bú kò sí ẹnì kò kú wọ̀lì ẹnì ká ìsọ̀wọ̀lì ire ọmọ àlàáfíà owó títún ọmọ títún ohun mẹ́mẹ́rì nàgbára Elédùmarè ẹ̀mí gígùn àtàlàfíà lọ́mọ òjògùn wọn tó ń ra aya rẹ̀ àtọmọ ọmọ máa gbé nígbà àlàáfíà dédé wọn rí tó rẹ̀ jọ mi ṣeré kó wọn mi ṣeré lọ́kọ́ mi ṣeré bọ̀ dédé wọn ìmọ̀ tìrú wì retí sẹ́ni bọ̀jẹ̀ ìdààmú wà lánìí dè bọ̀ wọn àjàlú nìjàlú ráwọ̀ sí nínú ìyá ní fún sàṣìmù.